Awon kí ni nǹkan tẹ́ ń là kọjá tẹ́ fẹ́ káwọn ọlọ́gbọ́n ayé gbà yín nímọ̀ràn ẹ kú kalẹ̀. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà. Ẹ kalẹ̀ sà. Àṣírí ńlá lè tó mà. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń là kọjá mà. Nǹkan tí mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn nínú ni pé mọ́mì àti dádì mi wọn sí láyé mọ́. Tó wọ́n máa ti tóbi fún ìyẹn sí báyìí tí dádì mi ṣe kú. Tó mọ́mì mi náà àwọn náà máa ti tó 5 years láyé táwọn náà ṣe. Èmi àwa mẹ́rin ni mọ́mì mi dẹ́bi fún dádì mi pé àwọn nìkan náà ni ìyàwó tó fẹ́. Látìgbà tí dádì mi wá sí ilé mi àwọn fámìlì dádì mi gbogbo nǹkan tí dádì mi ṣe wọ́n gbẹ́sẹ̀ lé rí tiwa rẹ̀. Nígbà tí dádì mi pé tí mọ́mì mi náà tán ti tán tún rí tiwa rẹ̀ mọ́ náà. Nígbà yìí ẹ̀gbẹ́gbẹ́ mi ni mò ń gbé. Ẹ̀gbọ́n mi kan náà òun náà wà ní ọ̀dọ̀ àbúrò ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mì mi ní ọ̀nà sáìdì ọ̀nà orí mi làwọn náà wà àtàbúrò mi àwọn náà gbé níbẹ̀. Ẹ̀gbọ́n mi tó dákọ̀ bí mọ́mì mi táwọn ti dé mi ibẹ̀ ni èmi ń gbé níbí báyìí. So mo dẹ̀ ti ṣe mo ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi ní báyìí. Mo wá rò pé kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí n sọ fún wọn pé mo ti gbà yọ̀ǹda tó ní ìrànwọ́ sí nǹkan kan láti gbọ́ ìlú àwọn fámìlì mọ́mì mi náà lọ sí ti ẹ̀rọ afẹ́fẹ́ ìsìn. So wọ́n rò pé kí n lọ sí ọ̀dọ̀ wọn ni pé nǹkan tó bá ti èmi lágbára lórí àtọ́dún tó lọ ni mo ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi. So kò dẹ̀ sí wọ́n sì bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ mi náà tí mo lè fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tàbí tí mo tẹ̀lé fi sọ pé mo fẹ́ ṣe fídọ́ọ̀mù jù. Wọ́n rò pé kí n lọ sí ọ̀dọ̀ wọn kí n sọ fún wọn pé mo ti gbà yọ̀ǹda wípé nǹkan tó máa ní bóyá tó fi ràn wá lọ́wọ́ nǹkan tí mo ní kí n sọ ni. Ṣẹ́yìn ni àbílẹ̀ kejì àbí kẹta mà. Ìkẹta ni. Kí ni èjì yín mà. 19 years. Iṣẹ́ wo lẹ kọ́? Building material. Lẹ kọ́. Ọ̀dọ̀ fámìlì mọ́mì yín lẹ̀ ń gbé báyìí. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mò ń gbé bá. Ẹ̀gbọ́n yín tó jàkọ̀ bí mọ́mì yín. Bẹ́ẹ̀ni. Àwọn náà fún yín jíjẹ àti mímu ṣáwọn ti ṣègbéyàwó tí wọ́n ní. Bẹ́ẹ̀ni. Òkè àwọn náà ń tọ́jú yín. Àwọn náà bàbá mi. Má. Bẹ́ẹ̀ni. Àwọn náà lọ sanwó fún mi tí mo fi gbà yọ̀ǹda. Ẹ fi gbà yọ̀ǹda. Táwa lẹ́ni tẹ́ fẹ́ lọ bá nídìílé bàbá yín yẹn. Àbúrò dádì mi ọkùnrin ni torí àwọn méjì náà ní dádì mi àti àwọn nìkan náà lọkùnrin tó wà nínú ọmọ mọ́mì wọn. So àwọn méjèèjì wọn nìkan náà ni àwọn náà dẹ̀ ní ọkùnrin tí gbogbo nǹkan wá wà ní ìsí ọ̀dọ̀ wọn. Àwọn ìrètí obìnrin ni gbogbo wọn. So àwọn ìrètí òkè lẹ́nu àwọn ìrètí ò lẹ́nu láti lè bá wọn sọ̀rọ̀. Ok. Àwọn dúkìá dádì yín wo ló wà lọ́wọ́ àbúrò dádì yín? Ilé wọn ó wà ní ilé wọn wà lọ́wọ́ wọn. Ilé tó jẹ́ ti ìyá wọn náà tó jẹ́ pé àwọn méjèèjì náà lọkùnrin tí àwọn méjèèjì òun ni wọ́n jẹ ní ilé yẹn wọ́n jẹ fún àwọn méjèèjì nígbà tó jẹ́ pé obìnrin làwọn yòókù tó ìyẹn náà wà lọ́wọ́ wọn. Ẹ ṣe tó wà lọ́wọ́ wọn náà nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ rí lè tìyá yẹn ìyẹn ò kàn yín ṣé ń gbọ́ mi ẹ gbọ́kàn kúrò lórí ìyẹn ò kàn yín bẹ́ẹ̀ ilé tí dáàdi yín yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣọ̀rọ̀ mi ti yé yín kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé wá rí àwọn àgbà máa ń pòwe kan tó ṣe bí òwe wọ́n ní tí ọwọ́ èèyàn bá tètè kú dà èèyàn kì í béèrè ikú tó pa bàbá èèyàn ṣé òwe yẹn yé yín. Bẹ́ẹ̀ni sà. Ẹ mọ̀ tẹ́ máa ṣe ń sìn. Ẹ ti sà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mọ̀ lọ bá ẹnì kankan ṣé ń gbọ́ mi ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ nìkankan ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ nìkankan ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ nìkankan ẹ̀gbọ́n yín tẹ́ wà pẹ̀lú ẹ̀yẹn àṣírí rẹ̀ ò ní tú ẹ̀yin náà wá gbìyànjú kẹ̀dẹ̀ rántí ọmọ ẹni tẹ́ ń ṣe má lọ gboyún ṣó ti yé yín o ẹ gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ kẹ́ tó dé pẹ́ ṣe máa lè jọ ẹ̀ pẹ́ ní bàbá ẹ̀dẹ̀ níyà lẹ́yìn Ọlọ́run àṣẹ̀dá yín nìkan ṣó ti yé yín mà ẹ̀yin náà lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan
bó ṣe láàrin ọdún kan ọdún méje age 19 rẹ̀ sì wá ń sìn ẹ lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láàrin ọdún kan ọdún méje kẹ́yìn náà máa fowó pamọ́ ṣọ́rọ̀ mi ti yé yín kẹ́ máa fowó pamọ́ láti bẹ̀ kò sí nǹkan tí ẹ̀yin náà ò lè bẹ̀rẹ̀ láti máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n yín tẹ́ wà lọ́dọ̀ ẹ̀ yẹn ẹ mọ̀ lọ bá ẹni yẹn ṣọ́rọ̀ mi ti yé yín kọ́rọ̀ mọ́ di pé àbí torí ilé bàbá rẹ̀ tó wà lọ́wọ́ mi ó fẹ́ mọ ọdọ́gbọ́n béèrè ogún ni ṣe mọ̀ pa níkànnú jura wa lọ nínú ayé inú dẹ̀ jìn gan inú ó jìn gan nípa ìdí èyí mà ẹ̀yin ni kẹ́ ẹ bọ́ síta bẹ́yẹn báyìí ẹ lọ ṣiṣẹ́ business girl ẹ máa ṣe níbí kan lẹ máa ṣe ṣọ́rọ̀ mi ti yé yín sìn ẹ sì ní àkókò àti lè ṣe bí ọdún méjì ọdún mẹ́ta ẹ tún ti gbọ́n jù báyìí lọ dáadáa ẹ tún ti dàgbà jù báyìí lọ dáadáa ṣọ́rọ̀ mi ti yé yín sìn wọ́n fẹ́ sọ yín dalágbára ni wọ́n ní adánilóró agbára ló fi ṣe kíni ló fi kọ́ ni ṣọ́rọ̀ mi ti yé yín o bá àríyàn ṣe jẹ́ nìyẹn ẹ̀dẹ̀ rántí ọmọ ẹni tẹ́ ń ṣe Christian yàbí Muslim ẹ má fi Ọlọ́run aṣẹ̀dá sílẹ̀ ṣọ́rọ̀ mi ti yé yín ẹ má fi Ọlọ́run sílẹ̀ o ẹ má fi Ọlọ́run sílẹ̀ o ẹ má fi Ọlọ́run sílẹ̀ o bá àríyàn ṣe jẹ́ nìyẹn Ọlọ́run ní fi yín sílẹ̀ mà ó dàrọ̀ lóyún kí ló ṣẹlẹ̀ báyìí. Hello. Ẹ kálẹ́ o. Hello. (07048,897) kan gbogbo lò tí mo fẹ́ sọ yìí. Gbogbo wọn tí ó jẹ́ pé ogún ológun wà lọ́wọ́ ẹ dúkìá ọmọ òrukàn wà lọ́wọ́ ẹ Ọlọ́run mú ọ náà níwé kọ́sọ́gbọ́n tó lè ta sí ìwọ náà dálẹ̀ lọ́jọ́ kan ni ogún ológun wà lọ́wọ́ ẹ dúkìá àwọn ọmọ òrukàn wà lọ́wọ́ ẹ ó ti fìyà jẹ opó jìnnà lábẹ́ ọ̀run láyé ó gbẹ́sẹ̀ lé dúkìá àwọn ọmọ ọlọ́mọ ojọ́kùnrin ojóbìnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí kì bá dáa kó wá wọ̀rọ̀ kan fi ṣàdá tógun bá jẹ lọ́gùn ó jẹ bọ̀ ò ní dìdàkudà kó tó kú ò láyé kábíyèsí rẹ lẹ́rù yìí ojú rí ọ̀tá mi nǹkan wà nínú ayé wọ́n ń ṣojú kòkòrò àti tọ́jú ọmọ òrukàn nǹkan wà nínú ayé wọ́n ń ṣojú kòkòrò àti tọ́jú opó nígbà tán mọ àṣírí tó farasin tó wà ń bẹ̀ kábíyèsí rẹ ọba àdètú ọ̀yẹn ni wọ́n wá yàn láàyò nínú ìdílé tiẹ̀ torí agbára tó o níyẹn ló wá yàn láàyò láti máa fi ìyà jẹ kò tí ì pẹ́ jù torí bó pẹ́ bóyá Ọlọ́run àṣẹ̀dá máa dé sínú ìgbésí ayé ẹ kábíyèsí rẹ Elédùmarè. Ẹ̀lọ́ ẹ̀kalẹ́. Ẹ̀kalẹ́ máa ṣe ní lálẹ́ tó wà ní ńlá kọjá.